بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباة إن تسل عنا فإنا لا نبالي بالطغاة نحن جند الله دوما دربنا درب الأباة. Ẹ káàbọ̀ padà, a dúpẹ́ fún Allah ọba tí ó tún ṣe ètò tòní nírọ̀rùn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ìtàn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí à ń bá bọ̀. Tí a bá gbàgbé ní ìjẹjọ́, à ń ṣe àlàyé nípa ìpele tí dáwà Rasulullah sallallahu alayhi wa sallam tí ó fi bẹ̀rẹ̀. Eléyìí la pè ní marahilu dáwà, àwọn ìpele tí dáwà òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam tí ó fi bẹ̀rẹ̀. A sọ wípé mẹ́ta náà ni ìpele náà pín sí. Ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni ad-da'watu ila Allahi sirra. Ànábì fi ọdún mẹ́ta gbáko ló fi ń pèpè ní bòńkẹ́lẹ́ ní kó máa ṣe ìfihàn ẹ̀sìn fáwọn ẹrú, àwọn ẹrú tó jẹ́ pé àwọn olólówó, àwọn ẹrú tó jẹ́ pé wọn ò rọwọ́ rọrí nílùú. Ànábì ń ṣe dáwà fún wọn. Tó má ti gba Islam, Ànábì ò ní ẹra máa ṣe inú ilé yín o, ẹ̀rọ a máa ṣe mọ́jẹ̀ ká mọ́ o ká má bàa fìyà jẹ yín torí pé a sì kéré ló ń kà. Eléyìí l'Ànábì ṣe fódìdí ọdún mẹ́ta gbáko. Mo sì ṣàlàyé pé arákùnrin kan tá ń pè ní Al-Arqam bun Abi Al-Arqam, òun náà ni ẹni tí wọ́n máa ń ṣe wáàsí nínú ilé rẹ̀ nígbà náà. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-jahru bid-da'wa. Lẹ́yìn eléyìí Ànábì sallallahu alayhi wa sallam ó wá kéde ìsìláàmù náà. Allah pa láṣẹ kó kéde rẹ̀ níta gbangba. Àlàyé ń bọ̀ wá lórí eléyìí. Ẹlẹ́ẹ̀kẹta ad-da'watu lil-islam kharij Makkah. Ànábì ṣe ó wá pèpè ìsìláàmù ní ìlú Madina, ní ìlú Yathrib. Ọ̀nà pè ní Madina nígbà náà, ìlú Yathrib ni wọ́n ń pè. Bákan náà Taif àtàwọn ìlú míì k'Ànábì tó wá kéde ìsìláàmù ní àwọn àsìkò náà, àwọn àyè tí a sọ yìí. Àwa ń ṣàlàyé nípa al-marhalatul ula. Àbánàbí ti ṣe dáwà ní bòńkẹ́lẹ́. A ṣàlàyé pé nínú àwọn ẹ̀dá tó kọ́ gbà Islam lọ́wọ́ Rasulullah sallallahu alayhi wa sallam, òun náà ni àfáwà Ali ibn Abi Talib. Lẹ́yìn ìgbà tí Khadija tó jẹ́ ìyàwó Rasulullah sallallahu alayhi wa sallam, ìyẹn tí a mọ̀ sí Khadija bintu Khuwaylid, àwọn ni obìnrin àkọ́kọ́ tó kọ́ gba Islam lọ́wọ́ Rasulullah sallallahu alayhi wa sallam. Kò sí obìnrin míì tó kọ́ ṣáájú Khadija, bẹ́ẹ̀ ni kò sí ọkùnrin kankan tó kọ́ ṣáájú Khadija gba Islam. Lọ́kùnrin àtòbìn Khadija ní ní àkọ́kọ́. Lẹ́yìn eléyìí ni àfáwà Ali ibn Abi Talib. A sì ṣàlàyé bó ní Ali bó ló ṣe wà lọ́dọ̀ Rasulullah tó fi jẹ́ kó ló kọ́ gba Islam. Rasulullah mú Ali sọ́dọ̀ tó jẹ́ ọmọ Abu Talib. Àfáwà Abbas tó jẹ́ ìkan nínú àwọn ẹ̀gbọ́n bàbá Rasulullah, òun náà mú Ja'far sọ́dọ̀, Ja'far ibn Abi Talib. Òun náà mú sọ́dọ̀. Nígbà tí Ali gba Islam, Al-Abbas àti Ja'far wà méjèèjì ò tí gba Islam o, ṣùgbọ́n Ja'far síwájú Al-Abbas gba Islam. Al-Abbas bun Abdul Muttalib, òun ni bàbá Abdullah ibn Abbas turjamanul Qur'an, àgbàfà tó nímọ̀ Qur'an ju àwọn náà bí arákùnrin náà. So báyìí ni Ali ṣe gba Islam lẹ́ni àkọ́kọ́. Lẹ́yìn eléyìí òun náà ni Zayd ibn Haritha. Àṣàlẹ̀ pé bó ni Zayd ibn Haritha báwo ló ti jẹ́ sí Rasulullah sallallahu alayhi wa sallam. Rasulullah nígbà tí wọ́n fẹ́ Khadija bintu Khuwaylid, gbà tí wọ́n fẹ́ Khadija bintu Khuwaylid, arákùnrin kan ó wá kó ẹrú wá láti ìlú Sham. Ó kọ wọn ní Hakim bunu Hizam. Ó ní arákùnrin náà ó kó àwọn ẹrú wá láti ìlú Sham. Ó wá kó dọ́dọ̀ Khadija bintu Khuwaylid tó jẹ́ ìyàwó àkọ́kọ́ Ànábì. Tánàbí ò sì fò bí míì síwájú. Lẹ́yìn ìgbà tó ti fẹ́ Khadija kò fún bí míì mà fìgbà tí Khadija tó fayé lẹ̀. Ó wá sọ fún Khadija kó mú kanú ẹrú. Ó wá mú Zayd ibn Haritha jọ́nà lọ. Ìgbà tó mú Zayd ibn Haritha tó mú gẹ́gẹ́ bí ẹrú, ìgbà tó wá fẹ́ Rasulullah sallallahu alayhi wa sallam, ó wá yọ̀ǹda Zayd ibn Haritha kó máa jẹ́ ẹrú fún òjíṣẹ́ Allah. Ìgbà tó wá jẹ́ bẹ́ẹ̀, nígbò ya àwọn tí wọ́n jẹ́ òbí Zayd ibn Haritha, wọ́n wá múra pé àwọn wá ọmọ àwọn kiri láti gbà kúrò lóko ẹrú. Wọ́n wá gbọ́ pé wọ́n wà nílùú Mẹ́kà ọ̀dọ̀ arákùnrin kan tó jẹ́ ẹ̀yà Banu Hashim ó ní ó wà. Wọ́n wá dọ́dọ̀ Rasulullah sallallahu alayhi wa sallam. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń kí Ànábì pé Abdullah ọmọ Muhammad bin Abdullah
bónú Abdul Muttalib bónú Hisham àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá kí ànábì títí wọ́n wá ní ẹ̀ń tá a mọ̀ yín nínú fámìlì yín ni pé ẹ máa ń ṣèdẹ̀kùn fẹ́rú, ẹ máa ń fáláì ní jẹ, ẹ máa ń kún arìnrìn àjò lọ́wọ́ nígbà tí ọ̀nà bá ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So nídìí èyí a wá láti wá gba ọmọ wa lọ́dọ̀ rẹ, a fẹ́ fún ọ lówó tá a fi rà padà kúrò nípò ẹrú. Ànábì wa ni tó bá pè nǹkan tẹ́ ẹ bá wà nù, mo ṣetán láti yọ̀ǹda ọmọ yín fún yín kó máa bá yín lọ. Tó bá ti sọ wípé òun nífẹ̀ẹ́ kó máa bá yín lọ, màá yọ̀ǹda rẹ̀ ìsìn ní gbowó lọ́wọ́ yín. Ṣùgbọ́n tó bá sọ pé òun nífẹ̀ẹ́ kó máa bẹ pẹ̀lú mi, ajápẹ́ yín náà ó yọ̀ǹda kó máa bẹ pẹ̀lú mi. Inú wọn dùn pọ̀ pé irú èèyàn rẹ̀ wo lélẹ̀. A fẹ́ fún lówó owó rọ̀gùnrọ̀gùn òbítíbitì owó láti fi ra ẹ̀mí ọmọ wa padà kúrò lóko ẹrú, ó lóun ò fẹ́. Tó bá ti lóun lọ àwọn ó yọ̀ǹda. Báwo lọmọ ṣe wá nífẹ̀ẹ́ kó máa bẹ nígbèkùn ju kó máa bẹ ní ọmọlábí lọ? Inú wọn ti dùn. Bàtà níbi wá pé Zaid bùnú Haritha ó wá ní in shi'ta fakum indi, tó bá fẹ́ máa bẹ pẹ̀lú mi o, wa in shi'ta fantalik ma'a abika wa ammika, tó bá sì fẹ́ máa lọ pẹ̀lú bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n bàbá rẹ̀. Ìgbà tí Zaid wá fọ tí ó fèsì sí ọ̀rọ̀, ó wá jẹ́ ọ̀rọ̀ tó ṣe ní léèmọ̀ pọ̀. Zaid ní bal uqimu indaka, èmi ó máa bẹ pẹ̀lú ẹni o, wa ma ana billadhi ukhtaru alayka ahadan. Irú kí ni wàá ṣẹlẹ̀ sí ni, kí ni ó ṣubú tẹ̀mí tí ń wàá ṣẹ̀ṣà ẹ̀dá kan tí ń nífẹ̀ẹ́ sẹ́dá kan ju kí n máa bẹ pẹ̀lú rẹ lọ. Anta minni bí makanil ab wa anta minni bí makanil ipò rẹ sí mi bí ipò bàbá bí ipò ìyá ló ṣe rí sí mi. Allahu akbar, Allahu akbar. Lásìkò tá à ń sọ yìí Rasulullah sallallahu alaihi wasallam kèé tí ìdòjì sí Allah o. Èèyàn báyìí bíi tiwa ni Ọlọ́run tí ì fi jẹ́ òjíṣẹ́ kún. Ẹ wá wo nǹkan, ẹ wò wá rí tó jáde látọ̀dọ̀ Rasulullah sallallahu alaihi wasallam. Lọ́lọ́run fi ròyìn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyànú al-Qur'an. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Ọlọ́run ló ròyìn ẹ̀ bẹ́ẹ̀. Innaka la'ala khuluqin azim. Bọ́lọ́run ti ròyìn Rasulullah sallallahu alaihi wasallam. Àwọn òbí àwọn sọ mú pé wáyíhaka, nǹkan mà ti ṣe ọ́, wáyíhaka, ó màmá tó ń ṣe. Ya Zaid, yẹrẹ Zaid ṣe nǹkan ti ń ṣe ọ́ ní àbó ti jẹ nǹkan ni. Àtọ̀kọ̀tàrò al-ubudiyya ala al-hurriyya, so fẹ́ nífẹ̀ẹ́ kó máa bẹ nígbèkùn ju kó máa bẹ ní ọmọlábí lọ ni. Wa ala abika wa ala ammika wa ala ahli baytika. Onífẹ̀ẹ́ kó máa bẹ nígbèkùn ju kó máa bẹ pẹ̀lú ìyá rẹ, kó máa bẹ pẹ̀lú bàbá rẹ, kó máa bẹ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn ìbátan rẹ lọ ni. Zaid bá fún bàbá ẹ̀ lè sí pé naam, bẹ́ẹ̀ ni ìntẹ́ sọ mo nífẹ̀ẹ́ kí n máa bẹ nínú ìgbèkùn lọ́dọ̀ ẹni tẹ́yìn bá ń wò pé mò ń bẹ lẹ́rú lọ́dọ̀ rẹ̀ lẹ́fí wò pé nínú ìgbèkùn ni mo nífẹ̀ẹ́ kí n máa bẹ pẹ̀lú ẹ̀ o. inni qad ra'aytu min hadha ar-rajuli shay'an ma ana billadhi akhtaru alayhi ahadan abadan. Mo ti ń rí lára arákùnrin tí mo tẹ́ ń wò yìí, mo ń rí àwọn àṣẹ́sí kan lára ẹ̀ tó jẹ́ pé kò lè tì mí lọ́pọ̀npọ̀n kí n wá ṣẹ̀ṣẹ̀ ẹ̀dá kan lórí rẹ̀ láìláì. Mo nífẹ̀ẹ́ ṣíṣe sí ẹ̀ pọ̀. Báyìí ni Zaid bùnú Haritha báyìí ló ti ń fún àwọn òbí rẹ̀ ní ìsì ọ̀rọ̀. Tọ́ nígbà tálámẹ́rẹ̀ wá rí báyìí Rasulullah sallallahu alaihi wasallam wọ́n wá mú Zaid bùnú Haritha wọ́n wá mú lọ sí inú Kaaba. Ìṣesí kan bẹ lọ́dọ̀ Lárúbáwá lánàá tán bá nífẹ̀ẹ́ sí ẹrú kan tí wọ́n nífẹ̀ẹ́ sí dáadáa wọ́n lè sọ́dọ̀ ọmọ wọ́n sì tàbánná, ilé náà ń pè tàbánná nínú Islam nígbà jahiliya. Tàbánná ni pé mo sọ ẹrú yìí dọmọ mi o, ó ti dọmọ mi. Zaid Rasulullah sallallahu alaihi wasallam wá mú Zaid bùnú Haritha ó wá mú lọ sí Kaaba, ó lọ kéde pétọ́ kò jẹ́ Zaid bùnú Haritha mọ́ o, yóò máa jẹ́ Zaid bùnú Muhammad, eléyìí ló kọ tí ó máa jẹ́. So báyìí ni Zaid ti di ọmọ Rasulullah sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n náà bá tí ọlá rẹ̀ ga jùlọ, ọba tó má bẹ̀rẹ̀ tó sì má parí, ó ti mọ̀ pé kò ní sànàbì kankan lẹ́yìn Rasulullah mọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ànábì lọ́kùnrin wa padà máa jogún ìjànàbì. Gbogbo hikima ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tó jẹ́ kó dájú láìláláfẹ̀yìntì. Ọlọ́run ti rélẹ̀, Ọlọ́run wá ba ìdájọ́ tàbánná èyí tí Lárúbáwá máa ń ṣe lánàá, Ọlọ́run wá padà bàjẹ́. Pétọ̀ àti kásẹ̀ tàbánná kẹ́ ẹ sọ ọmọ kan dọ́mọ yín akásẹ̀ rẹ̀ ńlẹ̀. Ọlọ́run ní id'uhum li abaihim, ẹ máa pè wọ́n ní orúkọ bàbá wọn. Báyìí ni Rasulullah sallam kò wá pé Zaid bùnú Haritha kò pè ní Zaid bùnú Muhammad ma,
bẹ́ẹ̀ ló sì kọ̀ fáwọn èèyàn pẹ́tọ̀ látòní lọ ẹ má pè ní Zaid ibn Muhammad mọ́ ẹ máa pè ní Zaid ibn Haritha tẹ́lẹ̀ ní nípa Zaid ibn Haritha àfàtà wa ń sọ yìí Zaid ibn Haritha yìí bọ́nù Rahil al-Kalibi wọ́n pa àfàwà ẹ̀ ní ojú ogun Mu'ta ó ní wọ́n ti pa wọ́n kúkú ṣẹ̀hídí nínú àwọn tí ó kúkú ṣẹ̀hídí ní ojú ogun yìí ní Jumadal Ula ní ọdún kẹjọ lẹ́yìn hijira òun náà ni Zaid ibn Haritha ni wọ́n ṣe kíni ni wọ́n fi ayé lẹ̀ bákan náà wọ́n sì jẹ́ adarí ogun àwọn mùsùlùmí nígbà ayé wọn abi Allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àlékún kẹrẹ lórí àfáwà Zaid ibn Haritha ń bọ̀. jíǹkù mi wà ń bẹ̀ ìmí ẹ̀pẹ́ mi ìlú òbí tó bá fẹ́ lọ sílẹ̀ jẹun ọmọ pẹ̀lú òbí ìfẹ́ ọmọ rẹ̀ sílé ẹ̀kọ́ tí ó ti kọ́ ẹ̀kọ́ ìwé àti ẹ̀kọ́ ìmọ̀ lọ èyí tí mo gbé ìgbé ayé tọrọ tí ó sì nípa láwùjọ wa ẹni ìgbé àti alábàjọ pẹ̀lú ojúbà ní ìwé karùn-ún àti ìsìnmọ̀ sọ̀rọ̀ ìṣètìlẹ̀ rẹ̀ tún ìṣèlúṣe wọn dá múṣẹ́múṣẹ́ pẹ̀lú àwọn olùkọ́ wọn yanrantí náà lè fi ọmọ wa sí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wípé ọjọ́ ọ̀la tó dára ó ti wà nílẹ̀ fáwọn ọmọ wa ní ilé ìwé làbẹ́ ìsìnmọ̀ sọ̀rọ̀ school tí a lè jẹ ìkẹ́kọ̀ọ́ fún àwọn ọmọdé tí ó mú kí ọpọlọ wọn jí pépé kí wọ́n ní ẹ̀kọ́ ọ̀rọ̀ náà àlàálẹ̀ ètò ìkẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kọ́ àwọn oníṣẹ́ ọwọ́ ìwé Al-Burhaany sórí. أعوذ بالله من الشيطان الرجيم. Làbí ìsìnmọ̀ sọ̀rọ̀ school tó fi dàrí sí òpópónà olóòye lẹ́bàá ọ̀nà tó lọ sí General Hospital ní Ìdúróòmù ilé Ifẹ̀ yóò bí àti alágbàtọ́ ẹgbẹ́ ìgbésẹ̀ àgbẹ̀ láti fún àwọn ọmọ ní ẹ̀kọ́ tó yẹra tí wọ́n lè di àrídùnnú àrímúyangàn fún ẹ̀yìn náà lẹ́yìn wọ́n ọ̀la. Àyíká wọn rẹwà ó dùnkù láti kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ní àwọn olùkọ́ náà fi ń pa àwọn ọmọ. A lè rí fọ́ọ̀mù ìgbaniwọlé gbà nínú ọgbà ilé ìwé Làbí ìsìnmọ̀ sọ̀rọ̀ school tàbí ní mobile filling station tó wà ní àdójúkọ Ifẹ̀ City Junction ní òpópónà Iléṣà nílé. Àwọn ọmọ wa lè wọlé sí preschool, nursery àti primary fún àlàyé náà rẹ̀ pé 08188798221. Làbí ìsìnmọ̀ sọ̀rọ̀ school kíkọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ tó yẹ kó àti ẹ̀kọ́ ìmọ̀ ọlọ́gbọ́n ọjọ́ àkọ́kọ́. Ẹnà vegetable oil station ti dé sí ìlú Ilé Ifẹ̀. Ìròyìn dé. Lóòótọ́ mo ti wá gbà pé àkìtàn ní àlára ilé iṣẹ́. Ẹnà vegetable oil station ló ń ta òróró tó bá ìgbà tó mú àlàáfíà yìí jí pépé. Òróró tí kì í sùn tàbí bá ojú jẹ́. Yálà bàǹdà bá mi fún jẹ́. Àbàǹbarì bá rè o. Lọ́dọ̀ tí wọn lọ́sùn ni wọ́n fi ń ta òróró. Wọ́n ní lítà àbákẹ́ bí owó wa bá ti mọ. Àmọ́ lítà mọ́ pé owó tí òògùn pa ni. Bí ìgbà tí ènìyàn bá ra epo bẹtiró. Eléyìí tún yá. Irú rẹ̀ ò ṣẹlẹ̀ rí o. Ẹnà vegetable oil station is subsidiary of Eniola Labisi Global Services ló kájú ẹ̀. O lè gbé yín débẹ̀. Wàrà òróró tó ní àlàáfíà pẹ̀lú nọ́ọ̀sù pàlítà. Owó tí òògùn pa. Ọ̀gbà bẹ́ẹ̀ ni wọ́n ní supermarket ìgbàlódé ní ẹ̀gbẹ́ kan tó kún fọ́fọ́ fún nǹkan èlò àti nǹkan tẹ́nu oúnjẹ. Bó o bá ti ra òróró rẹ pẹ̀lú lítà. Ṣé supermarket wọn kó o ra ọjà ayọ̀ owó péréte. Ẹnà vegetable oil station àti supermarket wà ní Ayétòrò street Ilé Ifẹ̀. Catholic wash. Aago wọn rèé o. 09127595915. Ẹnà vegetable oil station. Wàá fowó rẹ̀ ra tó dára fara rẹ̀. Anobi Ventures gbé ètò ìsọnídí ọlọ́rọ̀ kalẹ̀ fún gbogbo ènìyàn yálà mùsùlùmí tàbí ẹni tí kìí ṣe mùsùlùmí èyí tí wọ́n pè ní Halal investment. Ètò ìsọnídí ọlọ́rọ̀ láì ní èlé àti okòwò aráàlú nínú. Ẹni tí ó bá gbé ẹgbẹ̀rún kalẹ̀ tí ń ṣe 100,000 naira yóò máa gba ẹgbẹ̀rún mẹ́fà 6,000 naira ní oṣooṣù. Ẹni tí ó bá gbé méjì ẹgbẹ̀rún kalẹ̀ tí ń ṣe 200,000 naira yóò máa gba ẹgbẹ̀rún méjìlá ní oṣooṣù. Ẹni tí ó bá gbé mẹ́ta ẹgbẹ̀rún kalẹ̀ tí ń ṣe 300,000 naira yóò máa gba ẹgbẹ̀rún méjìdínlógún 18,000 naira ní oṣooṣù tí lọ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé-iṣẹ́ Anobi Ventures wà ní Lálùpọ̀ Èjìòkú bus stop ní ìlú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08064894046 tàbí 09022627721. Anobi Ventures ilé-iṣẹ́ tí ń sọ ní di ọlọ́rọ̀ ní ọ̀nà àlàálì. Ẹ káàbọ̀ padà àdúpẹ́ kí Ọlọ́run kó bá wa ṣe àgbéga ọlá àti àlékún oore fún gbogbo àwọn onígbọ̀wọ́ wa. Gbogbo ẹ̀yin náà tẹ́ bá tó fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò àyè sí wa bóyá ní Crown FM 101.5 tí a wà yìí ni tàbí ní ìkànnì míì tá ti ń ṣe ètò tá ti ń sọ ìtàn ànábì wa àwọn ìtàn àwọn ànábì látòrí ànábì Adam títí dórí àwọn ànábì yòókù. Ṣùgbọ́n níbí báyìí à ń sọ nípa ìtàn ànábì Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàábé òní à ń sọ. So àwa tá bá tún wá wò pé a tún fẹ́ so nígbọ̀wọ́ kádàkùn ètò ló lo nígbọ̀wọ́ ló ní ètò kí ẹ̀mí tó lè gùn la fi máa ń pariwo pé a nílò nígbọ̀wọ́. Gbogbo àwa táwa náà tún fẹ́ gbìyànjú ká tún dá sẹ́sìn Ọlọ́run láti ibẹ̀ náà ká ti ayé tún mọ tá a tún tà àwọn ti mọ̀ tẹ́lẹ̀ kan tó lè mọ̀ sí kí àwa náà ká pe nọ́mbà mi lẹ́yìn ìbánisọ̀rọ̀ lẹ́yìn ètò
091 55 11 8848 091 55 11 8848. Àbákan náà ni pé lórí òdu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára Facebook ẹ lè máa wò mí live and direct mo ti ń ṣètò lọ́wọ́ báyìí ẹ kàn lọ sórí Facebook yín ẹ kàn tẹ́ ni pé àlègòròbá ẹ kọ́ papọ̀ àlègòròbá ẹ fi space sí ẹ wá tẹ Ustaz ẹ fi space sí ẹ fi Al Burhaany sí ẹ ti rí ta bírákẹ́tì Dawul Arúkọ Media Productions ẹ ra kílíkì ẹ sì máa rí mi ní kétégbé àti níbí àtàwọn àkànní mi tí a ti ń sọ ètò ẹ rí pásíkò wa ó tó tẹ́yà bá rí onígbọ̀wọ́ kò sí ní tó ní ká má sọ di wákàtí kan o ìbéèrè àti ìdáhùn bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ bi'idhnillahi ta'ala ìbéèrè àti ìdáhùn gbogbo àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn a máa pè wọlé a sì máa mú béèrè a máa pè wọlé a sì máa mú ìbéèrè ẹni tó bá ti wá jẹ̀bùn àwọn onígbọ̀wọ́ wọn ti ń ṣetán àti kẹ́bùn lẹ̀ lọ́pọ̀ kó ọ̀yọ̀kú tátún lè ní àǹfààní láti lè jẹ ẹ̀bùn la hawla wala quwwata illa billah. níjẹjọ a fẹ́ sọ ìbéèrè tẹ́nìkan béèrè a fẹ́ mú dáhùn wá ṣùgbọ́n kò sáàyè ní prógrámù yìí tá a tún ṣe lórí ìkànnì mi ní gbogbo ọjọ́ Friday wọ́n tún béèrè ìbéèrè kan ìbéèrè ń tiẹ̀ wá pàtàkì pọ̀ béèrè ń pàtàkì pọ̀ kí ni ìbéèrè náà ṣe mọ̀ pé nìkan béèrè ìbéèrè bóyá láti Iléṣà lẹ́yìn yẹn ti béèrè ìbéèrè nípa Bilikis àti Sulaiman pé ṣé ànábì Sulaiman padà fẹ́ Bilikis tó ti báyìí tán ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ yẹn ni máa ń béèrè dáadáa ṣùgbọ́n Allah fún wa níkùn lọ́wọ́ pé ká lè padà mú dáhùn wá lórí pé ànábì Sulaiman fẹ́ Bilikis táwọn àfáàfin rinlẹ̀ bẹ́ẹ̀ pé ànábì Sulaiman dá Bilikis padà sí Ṣábà nílùú tó ti wá ó ń gbà tó dá padà yóò wá máa lọ gẹ́gẹ́ bí ọkọ ìyàwó yóò máa lọ sí ọ̀dọ̀ Bilikis lẹ́ẹ̀kan lóṣù pẹ̀lú afẹ́fẹ́ gbé ànábì Sulaiman dìde yóò sì gbé lọ sí ìlú Ṣábà láti lọ bá Bilikis eléyìí ni bí ìtàn yìí ti lọ ẹni wá béèrè lórí ìkànnì míì ta ti ń ṣètò wípé ẹ dákun o àwọn gbọ́ wípé Bilikis Ṣábà ọmọbìnrin tó wá lẹ́nu ìlú Ṣábà tó fi ànábì Sulaiman wípé ilẹ̀ Yorùbá ló kú sí ojú orí rẹ̀ ó sì ń bẹ nílẹ̀ Yorùbá wọ́n dákọ̀ ìlú náà bàtà wa gbélé gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tálà ó yọ̀ǹda fún wa káde ṣe àwa bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ẹ̀rí eléyìí èmi náà ti gbọ́ níjọ́ kan mo ti gbọ́ ńgbà kan rí bí ọdún 4 sẹ́yìn àwọn tó bá ti mọ̀ tó mọ̀ àlègòròbá dáadáa mọ́sálásí kan ń bẹ ní bí ọ̀nà Fájuyì wọ́n ti mọ̀ mí dáadáa a máa ń ṣe wáàsí ń bẹ ní gbogbo ọjọ́ Thursday nígbà náà bí ọdún 4 sẹ́yìn mo wá lọ láti lọ ṣe wáàsí nínú Ramadan ni mo wá rí wípé mọ́sálásí kún bíbà ju bó ti máa ń kún tẹ́lẹ̀ lọ làwa rí àáfàá kan tó jẹ́ sí pé ó wá tajà ni ó wá ń fi ẹbọ tajà ó sọ wípé ojú orí rẹ̀ àwọn iṣẹ́ ìyanu pọ̀ ó sàkà àwọn iṣẹ́ ìyanu béèyàn fara gbolẹ̀ aṣọ òní yíyẹ̀pẹ̀ nínú ẹrọ̀fọ̀ sí ni ó sàṣọ gbogbo ẹ̀ àpé ìyàdúrà téèyàn bá sì ṣe ń bí a máa gbà bẹ́ẹ̀ sì ni yí àwọn nǹkan a máa bà síláàmù èèyàn jẹ́ àfáìsà sọ bẹ́ẹ̀ kí wàhálà má bà wá ṣẹlẹ̀ tó àwa fẹ́ pèyàn sínú ẹ̀sìn ni àfikà dandan ká tún fi ọgbọ́n ṣe mo wá jókòó bá tiẹ̀ lọ́njọ́ náà lẹ́yìn ọ̀rẹ́ yìí mo wá kó tàn wá ìtàn ànábì Adam bánábì Adam ti bẹ̀rẹ̀ ọjọ́ orí tí wọ́n lò àlàfo tí ń bẹ láàrin wọn àtànàbì tó tẹ̀lé wọn ànàbì tó tẹ̀lé wọn tí tó fi dórí Rasulullah gbogbo ẹlẹ́ àti ṣègbìyànjú ẹ̀gbà náà abákojọ àfihàn wọn àṣẹwà sọ̀làyé fún kó tó bá tiẹ̀ wà rí bẹ́ẹ̀ pojú orí rẹ̀ wà ń bẹ̀ tó túmọ̀ sí pé kí mùsùlùmí máa ṣàbẹ̀wò síbẹ̀ ni ìgbà tán wá béèrè ìbéèrè níjẹjọ àwa ni ó jẹ́ pé ó tún wá dá ká sí àlàyé eléyìí dáadáa fún gbogbo ayé àti wá bẹ̀rẹ̀ tán àti connect ara wa máwọn kan tó jẹ́ pé wọ́n ti láǹfààní àti dáàyè wọ́n wá fẹ́ sọ ìtàn bó nílùú ti jẹ́ tẹ̀yìn tó kú síbẹ̀ bó ló ti jẹ́ ṣé Bilikis náà sì ni so ni ẹ jẹ́ ká máa wò ná tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ inshallah ẹ jẹ́ ká jọ pàdé ní ọjọ́ Friday lórí ìkànnì èyí tí a ti ń sọ nípa ìtàn Islam ibẹ̀ láti dáhùn rẹ̀ tó bá tún wá ṣeéṣe a tún lè gbé wá sí ibi ìbà ṣùgbọ́n lọ́jọ́ mẹ́jọ tí ń bọ̀ bi'idhnillahi ta'ala ìbéèrè àti dáhùn láàfi ṣe àtàyè bá wá yọ á wá dáhùn sí ìbéèrè ẹni náà a gbọ́dọ̀ dáhùn sí báwo ni Bilikis ti jẹ́ ṣé lóòótọ́ ló wà ní ilẹ̀ Yorùbá àbí ìlú rẹ̀ náà ni ó kú sí àmì ò máa lọ báyìí torí pé àsìkò ti lọ àbí Allah subhanahu wa ta'ala eléyìí ta tún gbọ́ ẹ̀ kó ṣe lókun fà dáadáa o Abubakar ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ lẹ́yìn ìgbà tí ó bá di ọ̀sẹ̀ tó tẹ́lẹ̀ tí ń bọ̀ inshallah á bẹ̀rẹ̀ lórí bó làwọn ti bẹ̀rẹ̀ dáwà wọn àwọn lẹ́ni kẹrin tó padà gba Islam lẹ́yìn ìgbà tá a ti ka Khadija bintu Khuwaylid Ali ibn Abi Talib Sa'id Zaid ibn Haritha Ali ó wá kù Abubakar as-Siddiq
á ṣàlàyé ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa wọn bọ́n ti wá padà tò wọ́n tí yóò fi clear sí wa á padà ṣàlàyé rẹ̀. Ìgbẹ́ tó bá fẹ́ pè mí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 091 55 11 8848 091 55 11 8848. orúkọ tèmi ni Abu Udhayfah Al Burhaany. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. غرباء 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 ولغير الله لا نحمل الجباه غرباء وارتضيناها شعارا في الحياة غرباء ولغير الله لا نحمل الجباه غرباء وارتضيناها شعارا